bó ṣe wà ń líìkì ni ló wà ń gbàǹjà. Ìlú gángan sì ni ọ̀rọ̀ ìgbéyàwó tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ìyẹn tó kọjú séèyàn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ìdí nìyí tí mo fẹ́ kó méjèèjì papọ̀. Ṣé ẹ rí bọ̀dá tó wà níbí ti hàn? Ẹni tó bá ti wo podcast tí bọ̀dá ń lọ sí, èyí ò mọ̀ bá bọ̀dá ń sunkún. Obìnrin àìfí ẹ̀hún náà o. Bọ̀dá yìí ní nígbà tí àwọn ṣègbéyàwó, ìyàwó wọn sì rèé, òun ló slime into his DM o. Mo wọ̀n nífẹ̀ẹ́ rẹ, mo jẹ dòdò rẹ̀. Àsáǹtì ní tágẹ́ẹ̀tì. Bọ̀dá ní Amẹ́ríkà làwọn rán lọ láti rèé kàwé. Ó kàwé ń bẹ tán. Àwọn ó mọ ìwò wípé àwọn wojú Ọlọ́run fọ́mọ. Àwọn wojú Ọlọ́run fọ́mọ. Báwọn ṣe ń put gbogbo effort pé káwọn lè bímọ. Àsóògùn nìyàwó ń lò báwọn bá ti ṣe lọ́kọ láya tán. Àǹtí tún lóun fẹ́ lọ sí orílẹ̀-èdè kan pẹ̀lú àìrọ́mọbíùn bla bla bla. Àṣédì láǹtí rè ṣe ń bẹ̀. Wọ́n ní táwọn ò rí lórí ayélujára náà làwọn ríyàwó àwọn àti ọkùnrin míì tí wọ́n jọ ń ṣe ìgbéyàwó. Bọ̀dá níbi tí ọ̀rọ̀ ti kọ́kọ́ wọ́ wá nígbà tán wà ní tí ìyàwó wà ní school. Wọ́n ní nígbà tí ó gba roommate ló dọkùnrin. Roommate ọkùnrin bá wo bọ̀ ìfẹ́ love conquers all. Kò jẹ́ kí bọ̀dá ó ti ẹ̀rí rò wípé kíní I trust my wife. Ìgbà kan àwo kan àgbàlagbà tí wọ́n rí bọ̀dá ṣe bú sí ẹkún. Ẹ wá wò wípé nígbà tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ àǹtí hùn, àwọn èèyàn gbọ́n màmá káàánú. Bọ̀dá ń sun ẹkún. Bó ṣe jọ́kùnrin tó ló sun ẹkún pé òun náwó nára ọlọ́mọdé àṣàṣìdànù ni. Ìyẹn lọ lápá abẹ. Ṣé wá rí ti ọmọbìnrin mi tẹ̀ ń wò yìí náà? Nǹkan mọ̀ di gágá mọ̀ ni. Kò sí nǹkan kan ló bá wò wípé bó ni gbogbo ẹsẹ̀ lè mọ́ ọ lọ báyìí kò yẹ kó mọ́ ọ lọ báyìí. Lòun àtọ̀rẹ́kùnrin rẹ̀ bá jọ jókòó. Ṣé ẹ̀sìn mọ́ tán ń pè ní sírógéètì? Àwọn tí wọn ò bá lè gbé oyún, àwọn ni wọn ò fi ara wọn lẹ̀, wọn ò bọ̀ gbóyún títí wọn ò bọ̀ bímọ. Tán bá bímọ tán ni wọn ò gbé ọmọ fún ẹni tó ní ọmọ. Wọ́n ní ọ̀rẹ́kùnrin rẹ̀ bá dé. Ó wà okay jẹ́ a lọ fún un. Ṣé bí kò kàn bá wọn gbóyún kó bá wọn ṣe ẹ̀mọ̀? Ó gbọ́dọ̀ jẹ́ agreement. Kódà kó jẹ́ ẹni tó ti marry gan. Ó gbọ́dọ̀ jẹ́ agreement tó ṣe láàrin ọkọ àti ìyàwó kí ìyàwó tó lè ṣerú nǹkan báwọn. Ká máa sọ pé ẹni tí ò tiẹ̀ tí ṣàbíamọ rí. Èmi ni tí ń tòótọ́ nìyẹn náà bá gbà. Ó wá ṣẹ́nu ó gbowó. Owó tán san fún ó kó fún ọ̀rẹ́kùnrin. Ọ̀rẹ́kùnrin mọ̀ ti gbé owó jà. Ìyẹn tó wá fọ́nì ní wípé lady tí ó ti bímọ tán o. Ṣé wàá mọ̀ lẹ́yìn ìbímọ ó ní kinní kan tó jẹ́ wípé mọ́zù ẹ̀ ó máa wà open. Tí mọ́zù yẹn bá ti wà open, inú yẹn kò ní lè padà sí normal mọ́. Ó ṣeé ṣe kó jẹ́ pé exercise ló máa ṣe tí inú yẹn tí mọ́zù yẹn ó fi padà sí normal. Ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé iṣẹ́ abẹ ni. Mo rò pé tẹ́lẹ̀ yìí ní ìsìn iṣẹ́ abẹ ló nílò láti padà sí normal. Owó tó sì gbà níbi sírógésì tó ṣe àfẹ́sọ́nà ti gbé owó sá lọ. Ní ìsìn báyìí níbo ni ó yà sí tí ní ó fi padà sí normal? Àbí ta ló fẹ́ kọ orin wo ló fẹ́ kọ sí gbẹ̀dú ní ìsìn tí ó fi rọkọ̀ mí ìfẹ́? Àbí báwo ló ṣe fẹ́ rìnrìn àjò ayé rẹ̀? Èyí ìyà tó jẹ lóyún oṣù 9 pé èso ń ló lọ́mọ tó bá tẹ̀sí tí òun ló lọ́mọ ní ìsìn yóò mọ ọmọ wò pé at least ọmọ ń bẹ ńlẹ̀ ẹni tó lọ́mọ ti gbọ́mọ. Èyí owó tán san fún àfẹ́sọ́nà ti gbé já. Èyí ikùn ni ò padà sí normal báyìí. Orin wo ni ó kọ sí gbẹ̀dú? Kí ló wá mú mi ṣe mi fídíò méjèèjì papọ̀ kó lè yí yín wípé bá a ṣe ní olórí burúkú nú àwọn obìnrin bẹ́ẹ̀ la ní ọmọ ṣàǹfààní náà nínú àwọn ọkùnrin. Ìlú gángan ni o. Kò sí bá a ṣe fẹ́ perí wípé ọkùnrin ṣe àìdá tí a ní perí obìnrin kan mọ̀ tọ́jú ṣe àìdá àwọn.
kò sì sí bá a ṣe pé rí wípé obìnrin náà ṣe àìdáa tá à ní porí ọkùnrin mọ́ tí wọ́n jọ ṣe àìdáa yìí. Kò yé yín báyìí ní ìsìn. Ọkọ mi ń ṣàgbèrè ni, ọkọ mi ò jẹ́ kí ọkọ mi kò rántí mi mọ́, kò tọ́jú èmi àtọmọ mọ́ ni. Kò sí bó ṣe pé rí ọkùnrin títí tọ̀ ní pé àjà àràbùkà obìnrin kan wọn. Kò yé báyìí ní ìsìn. Bó bá sì jẹ́ pé ìwọ ọkùnrin náà ni, ìyàwó mi ń yàlè ni, ìyàwó mi ń ṣe gbáǹsàwo ni, ń ṣòṣì káàkiri ni, kò sí bó ṣe pé ìyàwó rẹ tí ò ní sítórì olórí burúkú ọkùnrin kan nú tí ò jọ gbádùn ìyàwó rẹ. Méjèèjì jọ wọnú ara ni. So bá ṣe ní ọ̀kan dá nínú ọkùnrin, bẹ́ẹ̀ náà la ṣe ní ọ̀kan dá nínú obìnrin náà. Kò yé báyìí ní ìsìn. So kọ́lọ́hún kó ṣe kíni, kó ṣe dáadáa fún kálukú ni. Alájìkẹ́rin náà o, ẹ bá ń like, comment, share. Ó dàbọ̀.